Yoruba people, there's a problem with your race. Yoruba people, hold on here. Even if you are 48, hold on here. There's a problem with your race. It's called fear. Life bows for the courageous. Life walks against the fearful. I'm saying it so that you can, from a young age, that's why I love the Igbos. They are fearless. There's no country in this world you not send Igbo man there. Nobody can do anything significant in life because of fear. One of the reasons people never emerge or go forward in life is fear. And fear will lead to self-doubt. You will begin to doubt yourself. And I'm saying it to you because when you are young, you can conquer it young. It's in Yoruba culture. Rora, 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 rora. Hey, careful, careful. What's careful? A man only once. Hey, hey, hey. What? Hey, hey, hey. When they say hey, you say ha ha. The worst you can do is to fail at it. You will try again. We will do big things, oh. But for you to do big things, you must be fearless. Greatest Karojire land, great. Greatest Omoluabi land, great. Greatest Yoruba land, great. Greatest Oduduwa land, great o. Mo kí gbogbo ẹ̀yin ìyálà ìyá mi àti bàbá ńlá kú bàbá mi káàkiri àgbáyé o. Ìròyìn ńlá, ìròyìn tó dùn. Mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fún yín. Òun ni mo mú wá pẹ̀lú powerful information tí wọ́n ní kí n pass around. Bẹ́ẹ̀ ni sí gbogbo lọ́balọ́ba àti níjòyè níjòyè. Ìyálọ́jà, ìyálóde, ìyálájé. Ọmọ owó ọmọ ìrìnsẹ̀, arúgbó ni omidan ni, àwa tá wà lókè òkun ni, student ni, gbogbo wa pátápátá. Wọ́n ní ká jí o, àsìkò yìí, wọ́n ní iṣẹ́ ló wà nílẹ̀ Yorùbá o. Wọ́n ní gbogbo wa, a ní ipa tó ní kálukú wa máa kó nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Káàdé ṣe kí ni? Àwọn ọlọ́dẹ wa wọ́n ti dìde. Àwọn hunter ní ilẹ̀ Yorùbá, wọn ò bá wa ṣeré rárá. Wọ́n ní àwọn ò lè lajú wọ kalọ̀ báyìí kí tàlùbọ̀ kó ṣe kí ni kókó wọ̀. Kí ọ̀rọ̀ mi kó lè yé yín, ó yẹ jẹ́ àjọ wo fídíò. When you get to that bush, remember the son and daughter of who you are. You know hunters. It's a very strong body. Because hunting expedition is very synonymous with truth. Please hold on to that truth. It's very important that you hold on to that truth. The truth that has actually started this security apparatus, I want you all to hold on to it. 4 5 years ago, if you can remember, I sang one song for you. Can you all remember? Ode loko ode pero, pero kilo de pa, ode pero kite. Iku ale wa kete, ono ni owa o. Ode loko ode pero, pero kilo de pa, ode pero ode wa. Wa wa de, ono ni owa o. Ẹyẹ bí ìkólé olè òní kólé yìí lọ. Èrò ní èrò ọ̀nà kì í lọ lórí ọ̀nà. Wọ́n nítorí ọ̀fun gba ọkọ̀ ọ̀fun nínú wa. Olè òní kólé yìí lọ. Gbogbo lórí ọ̀dẹ tí lọ ní yìí wò sọ̀rọ̀ kámárà. Ẹ forí jì mọ́ ní o. Ẹ forí jì yìí. Sanwó jì. Ẹ̀bẹ̀ mú bẹ̀ mú ìsakọ̀. Ẹ̀yìn pàápàá wọ́n fi ìwé olókùn. Ìkàtìkà kúrò
fídíò yẹn lẹ ti rí yẹn o. Ìwọ tó bá wá farabalẹ̀ tó wo fídíò yẹn dáadáa wàá rí wípé ìsọ̀rí àwọn ọlọ́dẹ oríṣi méjì ni mo kó síbẹ̀. Ìkan látọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni, ìkejì yẹn ò ń ṣe látọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni. Ìyẹn ni láti fi dá ẹ lójú wípé ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá ó ti jẹ everybody lógún báyìí. Information tí wọ́n dẹ̀ ní kí n pass fún gbogbo wa pátápátá ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, àgàgà ẹ̀yin kábíyèsí àti baálẹ̀, ó ní wípé wọ́n ní láti ìsìn lọ ẹ bẹ̀rẹ̀ sí ní pé gbogbo ọlọ́dẹ community by community, town by town, village by village. Kẹ́ ẹ sánmọ̀ gbogbo ọlọ́dẹ village yín, town yín, kẹ́ ẹ dẹ̀ ṣe mítì tó bá yẹ kẹ́ ẹ ṣe pẹ̀lú wọn. Ṣé ẹ mọ̀ wípé ìjọba Nàìjíríà wọ́n ti pè àwọn traditional rulers wa láti fọ bá wọn dá sí ọ̀rọ̀ insecurity Nàìjíríà pé agbára wọn ò ká mọ́. Tó ò bá wà wí ẹ̀ ó ní mo tún jí sọ fún ẹ yìí. So ìgbésẹ̀ yẹn ti ń lọ, gọ́ọ̀mẹ̀ntì ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba níjòyè níjòyè. Kìkìdá ọba àti baálẹ̀ tó bá sọ pé àwọn ò wà wí ẹ̀, a jẹ́ wípé ẹ̀yin ọba tẹ́ gbé ẹ̀sìn sórí tẹ́lẹ̀ ẹ̀ bá wọn ṣe ìkọ́ ilẹ̀ Yorùbá ni. Àwọn wá ní pé kí n sọ fún wa wípé láti ìsìn lọ any village àbí any town tá a bá gbọ́ pé àwọn àtìláwí tí wọ́n ti wá strike ńbẹ̀ tí wọ́n attack, wọ́n ní gbogbo ẹ̀yin aráàlú èyí tẹ́ fi máa ṣe fídíò tẹ́ máa sunkún, wọ́n ní kẹ́ máa lọ síwájú palace ọba yẹn. Wọ́n ní ilé ọba yẹn ní láti bọ́ síta, kẹfà bọ́ síta kó wá ṣàlàyé kí ni iṣẹ́ ẹ̀ gangan gẹ́gẹ́ bí ọba àbí baálẹ̀ ní community yẹn. Torí wọ́n ní ìdí ni wípé kò sí ọba tí kò gba sálárì látọ̀dọ̀ ìjọba, kò sí ọba tí ò gba sálárì o, kò dẹ̀ sí baálẹ̀ tí ò gba sálárì, kódà ẹ̀yin ṣífù gan gba sálárì. Kàn dẹ̀ máa gba sálárì. Wọ́n ní kí n sọ fún yín wípé sálárì tí wọ́n fún yín ó kéré o, ó bíntín náà tánṣó bó bá ṣe wù kó ṣe jẹ́. Wọ́n kàn máa fún yín torí wípé orí orúkọ yín lásán, wọ́n fún yín nítorí wípé ẹ bá lórí village kan, community kan àbí town kan ni. Iṣẹ́ wo gan lẹ wá ṣe tẹ́ ń gba sálárì yẹn? A ò rí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ kábíyèsí ilẹ̀ Yorùbá, a ò rí ipa yín rárá. Wọ́n wá ní kí n sọ fún gbogbo wa láti sìn lọ, ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ láàárín àwọn aráàlú àti ẹ̀yin ọba àti baálẹ̀ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ìyálọ́jà, ìyálájẹ́, ìyálóde, tẹ mọ̀mọ́ ìyálọ́jà àti tẹ bá jẹ Tóyìn Kọ́ládé, ẹ̀yin la máa rán sí gbogbo àwọn ìyá alákẹ̀tẹ̀ tó kù torí ẹ̀yin lẹ máa ń lead wọn káàkiri gbogbo pátí. Ní ẹ má ṣe pátí, ṣùgbọ́n ipa wo lẹ fẹ́ kó lórí ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá? Mọ̀mọ́ Fọláṣadé Tinubu jàre, first daughter of Nigeria, ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá là ń bá yín sọ báyìí màámi, I need yín, we need your support. Kò kàn ṣe kẹ́ máa pín rẹ́sì àlè má jìrì kiri kẹ́ máa fi báàgì ru owó kan máa dá padà. Ṣé yí eléyìí tó fi ń kulẹ̀ lọ́kulẹ̀ bọ̀ yìí àti nídìí ẹ báyìí? Eléyìí tó lọ ń gbúre tẹ́tí rán lẹ́gẹ̀mí àmì fún tọ́ta mú bàbá insecurity làwa pè yín fún sìn, a nídìí yín. Wọ́n ní ọba any village tó bá ti attack community àbí anywhere, wọ́n ní ẹ má pariwo mọ́ iwájú baálẹ̀, ilé baálẹ̀ ní kẹ́ máa lọ, ẹ lọ wọ́ baálẹ̀ síta. Nǹkan tó ṣẹlẹ̀ kí ló ń wò tí àtàkì fi wọ ìlú ẹ̀? Torí wọ́n ti ní kí gbogbo yín kẹ́ sọ́mọ̀ gbogbo ọlọ́dẹ nísìn, òun lẹ̀ ń rí yẹn. Ẹ má dé wá fi dá bàbá Ọọ̀ni nìkan o, kì í ṣe bàbá Ọọ̀ni nìrìṣà nìkan ló ní ilẹ̀ Yorùbá o, gbogbo wa lájọ ní. Ìdí nìyẹn tó ṣe wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo wa pátápátá àtàwa tá wà lókè òkun. Má sọ wípé torí àjọ wà nílùú òyìnbó kò sí ipa tó lè kó, lára ipa tèmi kó òun lòún rí. Yàtọ̀ fún àwọn ìwọ̀nba ilé tèmi náà bá wọn lọ́wọ́ sí ní abẹ́lẹ̀ tí mi nílé ìgbé jáde. Mo tún wá ní kí n sáré sọ fún ẹ, ìwọ tó láìkì irọ́ tó láìkì òtítọ́, tí wọ́n bá sọ fún ẹ pé kò gbègbègbè tó bá wọn gbé, wọ́n á gbé sẹ́yìn kù lélẹ̀ yín. Ǹjọ́ o mọ̀ wípé àwọn ìyá àgbàlagbà kan wà, ẹ̀yin màámi tó kù, ǹjẹ́ mọ̀ pé àwọn ìyá àgbàlagbà kan wà nínú àlàyé tá à ń ṣe fún wọn tí ọ̀pọ̀lọpọ̀ yín gbé parí tẹ́ ń rí dára bí aláìda. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí òtítọ́, wọ́n sì dá òtítọ́ mọ̀, wọ́n kóra wọn jọ, wọ́n máa ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ ò lè rí ariwo níta, ẹ ò lè rí píṣọ̀, ẹ lè rí fídíò. Àwọn ìyá yìí wọ́n wà pẹ̀lú àwọn ọlọ́dẹ wa, wọ́n ń bá àwọn ọlọ́dẹ wa ṣe. Èyí tí ẹ̀yin náà fi jókòó sọ̀rọ̀ láì tẹ́kọ̀ọ́ ń run owó dànù, tẹ́ ń dúró wípé ẹ ń dúró de fídíò, ẹ ń dúró pé kinní kan, tẹ́lẹ̀ ẹ̀kọ́ bá sọ fún yín pé kinní kan, ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe fún ilẹ̀ bàbá wa. Ilẹ̀ bàbá wa ni mò ń pè yín fún, kẹ́ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ìlú Burkina Faso bọ́n ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Traoré tí wọ́n ń build ìlú wọn. A lè build ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá ni mò ń pè yín fún. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò tí ì tán bẹ́ẹ̀ o. Ẹ tó wá wo fídíò. I'm talking to the Yoruba people.
It's not everybody that wants regional government. It's not everybody that wants true federalism. So this is why I'm personalizing it to the Yorubas. Yes, not all want it. Some want a state indigenous bill where they will be able to call other people's territory no man's land, backed by the system, just like we have seen Benjamin Kalu proposing. Some are pushing for settler colonization, and don't be surprised because Olodumare has already blessed Yoruba land. Yoruba land is the heartbeat of Nigeria. We have the ocean, we have the river, we have the highland. Nature has already blessed Yoruba land. That is why people will always desire to settle here. That is why we are the pace setter and heartbeat of this nation. But you must be wary of settlers who are colonists. Why? Because Yoruba land is rich, and the settler does not colonize a barren land. No! The colonization of Britannia by the Romans, Anglo-Saxons, and Vikings was due to its beauty as an island. That area you now call Istanbul suffered in history because of its beauty, because of its naturalness. Humans will always want to settle and colonize a beautiful atmospheric environment and land where they can see serenity, nature, and sea. That is why Yoruba land must be protected from any form of settler colonialism. That is why Lagos must be protected from any form of settler colonialism, because there is only one Lagos in Africa, the only state with English and Yoruba name, a very small island desired by all, because it is human nature to desire good things, but it is you, the indigenous, who must reject any form of settler colonialism so that you will not lose your land through it. You see, the crazy part is that once the real indigenous lose their land, the new occupier will do everything they have to protect it and make it survive. Yes, that is how it has always happened in history. Go and fact check. Gbogbo tí brother wa yìí sọ pátápátá ṣé irọ́ ló pa. Ẹ bá wa sọ fún bàbá Tinubu, gbogbo bá yẹn kulẹ̀ lọ kulẹ̀ bọ̀. Ohun tó yẹ kẹ́ ṣe ni kẹ́ ṣe. Ohun tó yẹ kẹ́ ṣe ni kẹ́ ṣe. Tí ẹ bá mọ̀ pé gbogbo policy oríṣiríṣi àti gbogbo oríṣiríṣi tẹ́ ń dánwò, bàbá. Ẹ fi iṣẹ́ ṣó ìyà fún ìran ọmọ Yorùbá ni o. Àkíyèsí kan dẹ̀ wà tí mo fẹ́ pe bàbá Tinubu sí, tí mo fẹ́ kẹ́yin ọmọ ìran mi. Tí mo bá parọ́, ẹ jẹ́ mọ̀. Ní ìgbà campaign orí àpèrè president tí bàbá Tinubu wà yìí, ṣó o rántí wípé bàbá sọ wípé Buhari gbà yẹn pé tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ àwọn kò ní wọlé o, kò ní become president. Ó ṣèkíní lulẹ̀, ó ṣèkejì lulẹ̀, ó ṣèkẹta lulẹ̀, ó fẹ́ ṣèkẹrin, ó bú sẹ́kún. Wọ́n wá tẹ̀síwájú wípé táwọn bá fún ẹ ní support tó bá become president, kí ló fẹ́ ṣe fún orílẹ̀-èdè Yorùbá? Ṣẹ̀ṣì rántí. Tó bá ní ògbọ́ lọ sórí Google kó lọ wà rí bẹ́ẹ̀. Wọ́n ní àwọn ààpù Buhari, ṣùgbọ́n Buhari kí ló máa ṣe fún orílẹ̀-èdè Yorùbá? Ìyẹn ìkíní. Ìkejì, orílẹ̀-èdè Yorùbá nation ó wà lára nǹkan tí bàbá Tinubu fi jẹ lọ lórí orí àpèrè wọn tí wọ́n wà yìí, gbogbo wa la mọ̀. Ó wà lára nǹkan tẹ́ fi halẹ̀ o, tẹ́ fi ṣe oríṣiríṣi o. Èmi wá sọ fún yín báyìí bàbá Tinubu, gbogbo ọmọ Yorùbá ẹ máa bá mi kọ síbi comment section kájọ dẹnu bò wọ́n wípé nísìn tẹ́yin gan tẹ́ wá jẹ́ ọmọ Yorùbá gangan tẹ́ wà níbẹ̀ ń ṣe ẹ̀yin lẹ mẹ́nu bẹ̀ lọ́wọ́lọ́wọ́, ẹ̀yin lẹ ń dún tẹ́ ń jẹ́ jíìn nínú ìgò lọ́wọ́ ẹ̀. Kí ni èrè àti iṣẹ́ tẹ́ fẹ́ gbé ṣe fún orílẹ̀-èdè Yorùbá? Àbí kò tó béèrè ni? Ó tó béèrè, à ń bi bàbá Tinubu. Bàbá Tinubu tẹ́ bá gbọ́ fídíò brother wa ẹ̀ rí wípé gbogbo ọmọ Yorùbá both home and abroad wọ́n support yín o, wọ́n support yín o, I like yín o, I like yín o, I love yín o, I love yín. Ọ̀rọ̀ love or no love kọ́ lélẹ̀. Kí ni nǹkan tí ẹ fẹ́ ṣe fún orílẹ̀-èdè Yorùbá? Gbogbo wa là ń dúró tá ń wò yín. Tá ẹ bá fi lè sọ fún Buhari wípé kí ló fẹ́ gbé ṣe fún orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ ọmọ nọ́ọ̀tì, tó jẹ́ Fúlàní. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ Yorùbá gangan àti ìrẹ́jẹ àrómìra, ẹ kàn ń kulẹ̀ kiri ni o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú 2027 yín tẹ́ ń sáré àsápajúdé. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn nọ́dánà náà wọ́n bá yín sá eré àsápajúdé torí wọ́n rí wípé ní first term yìí tẹ́ fi lè ní àwọn policy oríṣiríṣi bẹ́ẹ̀, tẹ́ ń ṣe oríṣiríṣi bẹ́ẹ̀, tẹ́ dẹ̀ sì need second term. Tó bá wá lajú wọn kalẹ̀ tẹ́ ṣe second term, kí lẹ fẹ́ ṣe nígbà tẹ́ bá need anything mọ́? Dẹ̀ lè dọ́lọ́run. Eré ká má wá second term yẹn pé kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà ni. Nọ́dánà ò ní fún yín lódidi.
ẹ̀yin kò ní gbàbọ̀ lọ́wọ́ wọn. Koríko ibi tí erin méjì bá dẹ̀ ti jà wọ́n níbẹ̀ ló máa sọ́fà. Àwa Yorùbá ẹ jẹ́ á tó èrò ara wa pa. Ìpàdé àpérò òtítọ́ sẹ̀. Àwa làwọn pípù yìí ń bọ̀ wá bá o. Àwa la máa jìyẹ o. Bàbá Tinubu ambition ẹ̀ ni o. Ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ bàbá Tinubu ẹ bá wa sọ fún wọn wípé tó bá di 9 minutes o nọ́dánà gbogbo wọn náà pàdé àpòpọ̀ sójú kan o. Wọ́n á yẹgi lẹ́sẹ̀ wọn o. Wọ́n ò lè wà lóyà sí yín títí kọ́ndìsì lóyà sáwọn àwọn èèyàn wọn o. Wíkẹ́ tí bàbá Tinubu dẹ̀ gbé lẹ́yìn tẹ́ ń lọ against PDP àti many things. Níbi tí ọ̀rọ̀ yín ń lọ báyìí sí ó glaring jù ní wípé kó tó di ending of 2026 àbí 2027 ìjà lè mú yín o. Èèyàn tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Elon Musk àti Trump. Elon Musk rẹ̀ nígbà tí Trump wà ńbẹ̀. Elon Musk gan jẹ́ sọ́kọ́yà kóyè wá pé tí ò bá sí ọpẹ́lọpẹ́ òun Trump ò lè wọlé. Ṣùgbọ́n kò parun kò pọ̀ṣù. Wọ́n ti dẹ ọ̀sán àtòru báyìí tí wọn kì í pàdé. Anything ló lè ṣẹlẹ̀. Bàbá Tinubu tí ìjà bá mú ẹ̀yin àti Wike á fà yín já. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo àwọn èèyàn pátápátá ẹ̀yin ẹ̀ náà máa wà. Àwọn nọ́dẹ́nà wọ́n á kẹ̀yìn sí yín. Àwọn arábí wọ́n Yorùbá nìkan ló máa kù yín kù. Àwa tẹ́ èrò wípé ti sí finish wa àjámọ̀ kankan lójú yín yẹn. Àwa ló máa kù yín kù. Ẹ jẹ́ tètè wálé. Ẹ jẹ́ tètè wálé kẹ́ do the needful. Yorùbá yìí ló máa kù yín kù. Tájà yín bá forí kómi tán. Kí lẹ ní fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá? Ẹ bá wa sọ fún wọn. Gbogbo ẹ̀yin baálẹ̀ pátápátá. Ẹ tètè tá ẹ bá wà informed. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó kù. Ẹ̀yin ọba. Any area tó bá ti attack, any community tó bá ti attack. Ẹ̀yin lẹ máa jìyà this time around. Anybody tó bá ti pa ní community yín wọn ò pààyàn lásán mọ́. Any community tó bá ti pààyàn ọba tó wà ńbẹ̀ wàá ò ní farare lọ. Bó bá yẹ pààyàn wàá máa jìyà. Bó bá yẹ pààyàn wàá máa jìyà. Ibi tọ́rọ̀ wá dé dúró nísìnyí yẹn. Mo dẹ̀ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà wa kan tí ẹ ti kóra yín jọ ẹ̀yin ìyá láyà wa lára ẹ̀yin ìyá tí ẹ ti pẹ́ labroad tí ẹ support àwọn ọlọ́dẹ wa tí ẹ dẹ̀ pariwo síta. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá tí ẹ gbé òtítọ́ dání tí ẹ fàyè gbà òtítọ́ tí ẹ rí wípé ilẹ̀ Yorùbá iṣẹ́ gbogbo wa ni. Ẹ ṣé gan ni Ọlọ́run á bùkún yín. Now mo fẹ́ sọ sorry fún fídíò àná tí mo gbé sọ̀kalẹ̀ tí mo wá withdraw ẹ̀. Ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní YouTube ni wọ́n fẹ́ play fun ní orí fídíò yẹn ní orí YouTube lánàá yẹn. So mo ní láti sáré yọ kí sáré ṣe correction àwọn nǹkan kan ní orí YouTube kó má bàa gbé channel mi lọ. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ má bínú. Mo kí wa lẹ́ẹ̀kan sí mo kí wa. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel. Support my brand. Òtítọ́ ni mo gbé dání. Mi ò ní kó wá kó wẹ̀ fún mi àbí kò yẹ bẹ́ẹ̀ yẹn. Fún ilẹ̀ Yorùbá jẹ́ ká jọ support. Èmi ò lọ lódì láàrin ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan tí mo bá sọ tó bá like ṣèwádìí ẹ̀ dáadáa kó mọ̀ wípé bóyá irọ́ ni mò ń pa àbí òótọ́ ni. Má kàn sọ wípé torí wípé o like èèyàn kan àbí anything. Ẹ jẹ́ ká love ilẹ̀ Yorùbá ju any other thing lọ. Tá bá wo Taori àtàwọn aráàlú ẹ̀ wọn ò sásẹ́yìn kankan o. Wọ́n fọwọ́ ti Taori. Iṣẹ́ wọn dẹ̀ ń lọ. Àbẹ́ẹ̀rí gbogbo oríṣiríṣi progress tán ní bẹ́ẹ̀ ni. A lè ṣe jù bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká build ilẹ̀ Yorùbá. Àtúnṣe ọmọlúàbí fún ilẹ̀ Yorùbá. Iṣẹ́ ti yá sẹ́. Greatest Yorùbá land. Greatest Odùduwà land. Great o. Má gbàgbé láti bá mi like ẹ. Má sì gbàgbé láti bá mi share. Ire o. Kàbìtì.